Inú ilé ìjọsìn tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní àná ní dédé aago 6:15 inú ilé ìjọsìn yẹn la wà yìí, Christ Apostolic Church Òkè Ìṣẹ́gun Eruku Zonal Headquarter. So ibẹ̀ la wà yìí. So chọ́ọ̀chì tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní àná lẹ́ ń wò yìí, dédé agogo 6:15 ní ìrọ̀lẹ́ ó ní àwọn ajínigbé yìí wá sí ìlú Eruku ní ìpínlẹ̀ Kwara lánàá. Ó dẹ̀ jẹ́ ìgbà tí àwọn ilé ìjọsìn náà tí wọ́n ń ṣe ìsìn lọ́wọ́, ìgbà náà ni wọ́n wọlé. So bí wọ́n ṣe wọlé, wọ́n bẹ̀rẹ̀ sí yin ìbọn, wọ́n ta ìbọn bolẹ̀ gidigidi tó jẹ́ wípé kò yí ẹnikẹ́ni ibi tí ò bá ságbà. Wọ́n ṣe wọnú chọ́ọ̀chì nìyẹn. Wọ́n ṣàpa àwọn èèyàn 3 láti rí àrídájú pé wọ́n pa lánàá. Ìkan wà ní ilé ìwòsàn tí wọ́n ti yọ ọta ní ara rẹ̀ lára àwọn tí ìbọn bá. Ọ̀bá yìí àwọn 3 la rí àrídájú wípé wọ́n ti kú. Àwọn 2 wọ́n wà ní ilé ìjọsìn báyìí lára àwọn òkú 2 tó ti kú tán ti kó wá. Ìkan wà ní ilé ìwòsàn, wọ́n ṣẹ̀ lọ fi ọkọ̀ gbé wá ni. Àwọn ènìyàn wọ̀nyí wọ́n wá láti wá bá ẹnikẹ́ni ṣeré lánàá. Wọ́n yin ìbọn bíi wèrè ni. Ìbọn tí wọ́n yìn lánàá, ọta tí a sà ní agbègbè ilé ìjọsìn ó lé ní 100 sókè. Àwọn èèyàn tí a confirm báyìí tí a rí àrídájú wípé wọ́n kó, àti mọ̀ wọ́n tán o, bọ̀ wọ́n lé ní 30 tí wọ́n kó lọ nínú ilé ìjọsìn lánàá. Lẹ́yìn ìgbà tí wọ́n pa àwọn 3 tán, ẹnì kẹrin kò kú, ó wà nílé ìjọsìn tí a dẹ̀ tí mọ bí a ṣe máa rí àwọn tí wọ́n kó lọ báyìí. Inú ilé ìjọsìn lẹ́rí tí a wà báyìí. Gbogbo agbègbè àyíká chọ́ọ̀chì la wà yìí níbi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní ìlú Eruku ní ìpínlẹ̀ Kwara. Ẹ rí àwọn èèyàn, àwọn tí wọ́n pa lẹ́rí tí wọ́n ń lọ yìí, ṣé ti rí? Wọ́n bà nǹkan jẹ́ ń bì lánàá. Kódà àmọ́ a dúpẹ́ lẹ́yìn ọwọ́ àwọn security wa, àwọn vigilante wa. Wọ́n gbìyànjú púpọ̀ àmọ́ kò sí ọta. Gbogbo wọn ti yin ọta tó wà lọ́wọ́ wọn tán. Kò sọ́ta, kò sí nǹkan kan. Lákùn gbà tán ti yin ọta tán, kí ló kù tí wọ́n á ṣe? Oníkálukú wọn ń fi eré gé ni. Gbogbo wọn ń fẹsẹ̀ fẹ́ ni. Lára àwọn tí wọ́n kó lọ lánàá, ibi tí kámẹ́rà wà yìí, ibẹ̀ ni wọ́n kó wọn gbà lánàá. So lára àwọn tí wọ́n kó yẹ, ìkan nínú wọn ó bọ́ tí a rí ní òwúrọ̀ yìí. So òun ló dé tó wá ṣàlàyé, ó ní ìbọn bà lára àwọn ènìyàn wọ̀nyí. So ìyẹn ló ń fi yé wa wípé àwọn pípù wọ̀nyí wọ́n lé ní 10 láwọn ènìyàn burúkú wọ̀nyí, àwọn báńdíìtì láwọn tí wọ́n wá sí ìpínlẹ̀ Kwara ní ìlú Eruku ní àná ní ọwọ́ aago 6:15 tí a sì ń gbà ládùúrà kí Ọlọ́run kó jẹ́ kí àwọn tí wọ́n kó wọgbó kárí wọn gbà láyọ̀ àtàlàáfíà. Àwọn ìpínlẹ̀ Kwara náà, àwọn gọ́vnà wa ká dákun kán gbà wá lọ́wọ́ àwọn ènìyàn wọ̀nyí. Ojoojúmọ́ ló ń dà wá láàmú, kò sẹ́ni tó lè lóko mọ́. Kódà tólúwa bá wà nílé gan, olúwa á máa wò yányànyán ni. Gbogbo àyíká àti àyídà ilé ìjọsìn lẹ́rí tí mo wà yìí.
ọ̀lẹ́ ń wò wọ̀nyí kí ẹ sì máa fi àdúrà ràn yá àwọn ìlú wa, gbogbo àwọn ìlú tó wà ní agbègbè wa yìí tí wọ́n ń dà láàmú. Ẹ máa fi àdúrà ràn wá lọ́wọ́ kí Ọlọ́run ọba kó gbà wá lọ́wọ́ àwọn ènìyàn burúkú wọ̀nyí. Kò pani rẹ́rìn rárá, ó bani nínú jẹ́ ni. Kódà ìgboro báyìí kò sí ẹni tó lè lóko, kò sẹ́ni tó lè lódò. Ẹ̀rí ìkan lára àwọn tí ó ń bọ̀ láti ìtẹ́ tí wọ́n ń sin òkú sí, ẹ̀rí àwọn tó lọ sin àwọn méjì tí wọ́n kó wá nì, ẹ̀rí ara wọn lẹ́rí tí wọ́n ń bọ̀ yìí. Wọ́n ń bọ̀ láti ìtẹ́ òkú níbi tí wọ́n ti lọ sin àwọn méjì. So wọ́n ti lọ fi ọkọ̀ gbé ẹnì kẹta, èyí tí a rí ní àrídájú pé òun náà ó ti filẹ̀ ṣaṣọ bora.